nítorí pé láìpẹ́ yìí àwọn kan sọ̀rọ̀ kan wọ́n ní babaláwo pé ó ṣe ń ra lé ní Lẹ́kì, babaláwo ṣe ń lé ní Lẹ́kì, pé tí ò bá jẹ́ pé Ifá yahoo a lè rí babaláwo tó ń gbé ní Lẹ́kì, kì í ṣe yọkan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, kì í ṣe mẹ́wàá. ṣe ń tàn káàkiri, ẹ ti tàn ní Jẹ̀bú, ẹ ti tàn ní àwọn ìlú míì ní stéètì ọ̀tọ̀ọ̀tọ̀ mìíràn, ẹ wá ní òkè wọ́n ti ń mọ̀ yín lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ẹ tí ì ní branch sí island yìí, ẹ wá ní kẹ́ wá ní branch síbí yìí, bẹ́ẹ̀ ṣe ń bọ̀ níbí yìí, ẹ ò ní dé sọ́wọ́ ọkú, ikú ò ní pa yín, àrùn ò ní sọ yín lọ́jọ́. Ifá ní awo ní yálé awo, ọ̀gbẹ̀rì ní yálé ọ̀gbẹ̀rì, ìṣègùn ní yálé ìṣègùn, àgbèrí ló ya Ọ̀yọ́ Àjàká ló ṣe fárere fún wọn níbẹ̀. Àwọn ni wọ́n dífá fún ọlọ̀kànràn tí ó yálé ègún tán síre. Wọ́n ní ta ló yálé ègún tán síre? Ọlọ̀kànràn. Ẹ sí Lẹ́kì kò ní hun yín, kò ní bá yín jà. Ẹni ní hun àgbọ̀n, àgbọ̀n kì í hun ni, kò ní hun yín lágbára lọ́wọ́ Olódùmarè, nítorí pé ẹ mọ̀ bọ́n ṣe ń ṣe, òun lẹ ṣe wá, ṣàfojúdi. Àdúpẹ́ o, nǹkan tó báyìí ni bàbá Olódùmarè wọ́n mọ̀ tún gbé nǹkan ńlá sí i. Àwọn nǹkan ńlá ló wà ń bẹ̀ o, ayé mi o, wọ́n tún ṣé èmi nìkan náà mo lélẹ́yìí. Àdúpẹ́ lọ́wọ́ ọba, lágbára lọ́wọ́ Olódùmarè. Agbotifayo Empire headquarters and Agbotifayo birthday celebration alongside launching of the Lekki branch. A ṣe é ṣe o, on the 1st October a máa wà ní ìbẹ̀wò. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé bàbá.